ká sọ̀rọ̀ nílé lóko ní gúúsù láríwá ẹ̀yin fáǹsì mi mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin gbogbo náà ṣe fún mi ọlọ́run bàbá máa ràn gbóyún lọ́wọ́ gbogbo ẹ̀ tẹ́yìn ṣe mí lórí ọlọ́run ara mi sẹ́yìn náà àwọn ọmọ tí ń yàrá lànà àdúrà yà máa gbà. mo fẹ́ mọ̀rọ̀ kó wá ní ọ̀sán mo ń gbọ́ ohun ọ̀rọ̀ ẹ̀ adébíjọ́ mẹ́ta mo fẹ́ sọ̀rọ̀ ìgbà tí ìbá sọ̀ kò dá nípa Àríjàn wọ́n ní Àríjàn wà ní wá sí lówó dé ẹ̀yin èèyàn wa àbúrò Lizzy Anjorin tún ti jáde wá sọ̀rọ̀ nípa ẹ̀gbọ́n rẹ̀ o kí lè rò pé arákùnrin yìí tó sọ báyìí ẹ jẹ́ ká gbọ́ láti ẹnu rẹ̀. èmi ni mo wá Àríjàn lọ wá shoot film ni mo wá lọ ó dẹ̀ ṣe rí mi kò tẹ́ lọ́rùn ló fi ṣe interview fún láti ọjọ́ ìmọ̀ tí fojú mi kọ̀ ọkùnrin mi ní nọ́mbà ń gan lọ́wọ́ ìgbà tí mò ń gbọ́ òun tó sọ pé káwọn bọ́ọ̀sì kan tó ja bọ́ọ̀sì tàbí kó wá lù kó wá pa mí kó wá ṣe gbẹ tó yọ ní ọbẹ̀ pa mí kó wá ṣe gbẹ nítorí kí ni mo dẹ̀ manúbà lọ fara pamọ́ Àríjàn mo ibi tí mo wà látọjú ẹ̀ mo ti fojú mi kàn last jọ́nà làwọn ìjọ sọ̀rọ̀ last ẹ máa àtàṣe lẹ́lẹ́nu mo tún wá gbọ́ pọ́n pé gbọ́mọ̀ bí kọ́ sórí íńtánẹ́ẹ̀tì pé ìyàwó mi òun sí ìyàwó mi ní ẹ̀wọ̀n ẹ̀mọ Nàìjíríà ló lọ pa ọ́ lọ funfun bala lọ pa wọn lọ rẹ́ǹtì èèyàn ni o ìyàwó tèmi ṣẹ̀ bá mi sọ̀rọ̀ láàárọ̀ yìí lórí fóònù ìwà tó mọ̀ ẹ̀ lọ́lọ́ ń pa ẹ ṣáàbẹ̀ ọlọ́run lọ́jọ́ tó wá fún máa pa ẹjọ́ tó máa jẹ́ ọjọ́ tó pí ọ̀ tó bá yẹ ti rọrọ̀ sọ́dún ìsọjọ́ kìíní àná ẹ lọ jókòó síbi kan kí lọ fèsì ṣe ẹ̀yìn àbúrò àti máa parọ́ wà àtàmọ́ àdọ́lẹ́gbọ́ ẹni lẹ́nu wá ìyẹn náà ti gbowó sójà gọ́ọ̀sì kò lè tó lè rí mi kó dà mí mi lè rí kí n dà mọ́ tọ́wọ́dọ̀ bóun ìyàwó mi kó jáde wà náà ìjọ tó bímọ fún mi aṣáàmù ọsùlù tó bímọ sí àmọ́ orúkọ ọmọ àmọ́ ìjọ tá a ṣe kó mọ́ ọmọ àmọ́ àwọn tó jókòó síbi tá a ti sọmọ lórúkọ àmọ́ tó bá tẹ̀lé defender rẹ̀ accepted. so àwọn tó pa Àríjàn gbé mi pamọ́ Àríjàn gbé mi pamọ́ o fúnra mi mo lọ tí mo tọ́jú ara mi bàtà alágbá sọ pé kọ́wọ́ ṣe kìnnìkan kọ́ ṣe kìnnìkan ilẹ̀ fẹ́ wà lọ ẹ̀bẹ̀rẹ̀ Ọlọ́run ẹ̀bẹ̀rẹ̀ Ọlọ́run ẹ̀bẹ̀rẹ̀ Ọlọ́run mo ní kẹ́yẹ́ fi mi parọ́ mọ́ ẹ̀yìn ọ̀dá mi kẹ́ fún mi sílẹ̀ lọ́rùn ló dé ẹ̀sọ́ ipa kì í ṣe bí wá ló dé tẹ́ fi wá ń tọ́nà ẹbí ẹ̀ ń tọ́nà ẹbí náà èmi máa ẹbí mi náà both mother side and father side gbogbo ni mo dámọ̀ ẹja ìlú mi ò tẹ̀ mọ̀ kẹ́bí mi rárá àtọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ ẹ ṣe tí kì í ṣe tèmi ní ìmọ̀ yín rí ẹyẹ parọ́ mọ́ irọ́ yìí ti ń pọ̀ jù irọ́ yìí ti ń pọ̀ jù ẹ̀kọ́ máa dídí máa kírètì irọ́ oríṣiríṣi ọmọ kan náà sọ̀rọ̀ lọ́dẹ̀ ọmọkùnrin kan ó jọ face mask wọ́n á gbé tó wọ́n kó tó bá sùn lẹ́yìn ó yẹ kó ṣí ojú ẹ̀ka lọ́dẹ̀ ra wa ni ẹ̀kọ́ máa parọ́ oríṣiríṣi parọ́ èjì parọ́ gbogbo ẹ̀ lórí kí lẹ fẹ́ gbà ń bẹ̀ agbámápára kan yìí ẹ̀kọ́jú ni àdé tẹ́ máa darúgbó kùjẹkùjẹ ẹ̀kọ́jú ni ó máa padà kàn yín agbára tẹ́ ń sáré lémù yìí ó máa padà kàn yín ìdánwò ìgbà ní láti sáré máa rush ẹ ti lówó wọn respect olówó lágbà kí wàá ní ìgbàlódé ọmọ obìnrin kan ní ọmọ kan ní ta ló bèrè yẹn lọ́wọ́ yín bẹ́ẹ̀ náà lẹ́yìn sọ̀tọ̀ kúsọ nípa èjì mi ọmọ 44 years ni ọmọ 77 years ni ẹ fẹ́ gbé mi fòní àbí mo rán iṣẹ́ kí ni tí gbàgbé tèmi ọmọ 44 years ọmọ 77 years ni ọmọ obìnrin kan years what is your business with that ẹ̀yin ni aláàrẹ tó bí mi tí ẹ náà ṣe jìnnà kiri abẹ́ ni babaláyé tó bí mi tí ẹ náà ṣe jìnnà kiri ẹ máa náà ṣe jìnnà tèmi wọn kẹ jókòó ayé jẹ ẹ face balance yìí day your day make I dey my day àmọ́ra yìí nà àbí kí ni tí ń pẹ̀lú fún àwọn wèrè àwọn ìdílé tẹ́ ń kó kiri ẹni wọn bára ẹni tó máa ṣe wèrè yìí kiri I'm less concerned about that.